ṣé rí nǹkan tí Ọlọ́run fún both gender ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí àwọn ọkùnrin bá feel used to stupor ọkùnrin ló máa take care of himself because kò sí ni a lè sọ wípé bóyá nítorí wípé àwọn kan wà tó jẹ́ wípé they feel bad about the way men are being used. káwa mọ́ sọ̀rọ̀ nípa responsibility ṣé ẹ rí ilé ayé yìí bí iṣẹ́ Ọlọ́run mọ́ kọ̀dí àìmọ̀ọ́ṣe síyàn ṣé rí gbogbo àwọn tá a máa ń sọ pé tí ò bá fún ọ ìwọ náà wá ṣẹ́ṣe tí ò bá fún ọ ìwọ náà tọ́jú ara ẹ yẹn á fi yẹn kọ̀ǹsóòlù wọn ni lábẹ́ àkóso bó ti wù kó rí. It is the responsibility of a man to take care of his home, to take care of the family. Àbí òye báyìí nísìnyí, the woman can support. And I want to believe that the two popular religions in Nigeria believe that a man is the head of the family. Even in social study, when they teach us social study in school, the father is the head. Though àwọn kan they are of the opinion pé the fact pé father jẹ́ head kò mí ìpóhùn ló gbúdọ̀ mọ́ gbọ́ bùkátà ṣe àmọ́ bọ́ bá ṣe yéèyàn sí ni. So the fact that pé àwọn men wọ́n wà get used to stupor yẹn, being used to stupor, being used to become empty yẹn, àwọn ọkùnrin náà máa take care ara wọn in that area. But when it comes to wípé a man being responsible, nǹkan tó náà ń fún wọn tí ọ̀fà wà nìyẹn. Ó lójú obìnrin tó jẹ́ pò ní ọmọ take care alé tí ó tún máa ṣe dáadáa sọ́kùnrin. There is a limit to which a woman can do that. Ni mo sọ wípé owó gbà míì ó ṣe pàtàkì sí ọkùnrin ju bí obìnrin ṣe pàtàkì lọ. Tí obìnrin àti ọkùnrin bá wà òkè tó níṣẹ́ lọ́wọ́ tó lówó ẹ̀ lọ́wọ́ di ọkùnrin can get woman at any time because ó ní nǹkan tó fẹ́ fi tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ lórí obìnrin the reverse is the case. Men and women have different relationship with age. Ọjọ́ tí ọkùnrin bá ti ń dàgbà ìní irúfẹ́ obìnrin tó lè fẹ́ máa pọ̀ sí because ẹni obìnrin tó bá ti wọ age of 18 or and above tí ọkùnrin bá fẹ́ wọn ní sọ wípé ọkùnrin yẹn ṣe wrong tó bá ti fẹ́ ní right way tó yóò fi fẹ́ at any age. Tó bá tún di pọ́kùnrin dàgbà sí irúfẹ́ àwọn obìnrin náà tó lè fẹ́ náà tún máa pọ̀ sí bẹ́ẹ̀ tóbìnrin bá ti ń dàgbà sí irúfẹ́ àwọn ọkùnrin tó lè fẹ́ máa reduce ni. The chances of the kind of man she can marry will reduce. Ẹ lè rí ìyá 50 sí kó lọ fọ́mọ 30 ọmọ 25 bẹ́ẹ̀ bàbá 50 ó lè fọ́mọ 20 years old ó lè fọ́mọ 25 years old gan táwọn parents ọmọ bá ti gbà tó dẹ̀ ti san gbogbo ntọ́ yọ san wọ́n dẹ̀ hand over rẹ̀ fún. So ìtọ́lọ̀ ń fọ́kùnrin tí ò fóbìnrin ọwọ́ tó sì fóbìnrin tí ò fọ́kùnrin náà wà. So tàbí wọ́n sọ pé men get used ta ni ọ̀sà ìmọ̀ pé gbogbo sẹ́tọ́kùnrin ṣe obìnrin náà àtàn ọmọ rẹ̀ náà ní òkèrè rẹ̀. Ntọ́kùnrin bá jẹ sínú òun lè retí ẹ̀ òbò tó bá dó àlàáfíà tó bá rí lára ìyàwó ìfọ̀kànbalẹ̀ tíyàwó bá fún òun náà lè re rẹ̀. So a lè mọ torí ìyẹn káwá mọ wá bóyá wá torí tẹ́ bá lọ wo fídíò yẹn the lady was saying it as if wípé bí ìgbà tí wọ́n bá dá ọ̀tá àwọn ọkùnrin lẹ́jọ́ tán saying it as if pé is pitying them. Ìyẹn ò kí ń ṣe pé èèyàn pity èèyàn kádàrá ìgbésí ayé ìṣẹ̀mí wọn ni yàtọ̀ perception. As a matter of fact condition tí ọkùnrin bá wà tó jẹ́ pé obìnrin nìkan ló ń take care tó ń wà responsible that is an exception. It is not a rule. It is an exception, not the rule. But the way even nínú àṣà Yorùbá ọkùnrin la mọ̀ tí ó wò pé I have to take responsibility kò dẹ̀ sí níta lè ṣe sí yẹn nǹkan tó náà ń fún àwa obìnrin nìyẹn. Men take care of the women and the children. The women can support anything tó bá ti ní orí méjì monster ni ó ti di monster báwọn ó ti dèrè. The thank God for the headship, thank God for the bodyship. Even in the area of spiritual, the man supposed to take the lead. Inú ilé tó bá ti jẹ́ pé obìnrin nìkan ló wà spiritual ó nìkan ní ṣàdúrà tí ń sàn ń wá bí spiritual ọ̀tá àti ilé yẹn bí ó ṣe strong bí wọ́n ṣe mọ̀ gbàdúrà bí wọ́n ṣe pe ọmọ wọn fún devotion kìíní ó máa wà tasking fóbìnrin. The man supposed to take the lead his family in the spiritual aspect. Yes, ibi líle la mọ́ bọ́kùnrin so kò sí nta lè ṣe sí yẹn. As far as I'm concerned, I might be wrong, I stand to be corrected. Bẹ̀bí ọgbọ́n ọmọdé tèmi, gbọ́dọ̀ sọ pé bí I want pity pé I'm pity irú rẹ̀.
nígbà tá a bá dé aspect nǹkan tó lọ́n fọkùnrin tí ò fóbìnrin náà a máa balance ẹ̀ ní ọkùnrin tó bá wà responsible tó ń tọ́jú ilé tí ń ṣe tí mọ̀ tó bá lóun fẹ́ gbé ìgbésẹ̀ kò sí tó lè ṣe sí torí tó lọ́n fóun tí ò fún wọn náà nìyẹn as long as wípé ní ẹ̀ẹ́dọ́ mọ̀ kì í ṣe wípé gbogbo ojúṣe rẹ̀ tó bá ti ku táìmù tí ó ṣojúṣe ìwọ ni ó wà bá ìwọ kọ́ lọ́n fìdí rẹ̀ ìwọ kọ́ lọ fẹ́ sílé òun ló fẹ́ sílé yes so tó bá sọ pé men get used until they become empty becoming empty yẹn I believe báwọn ló yẹ kán wá bọ́n ṣe ní become empty ṣùgbọ́n the aspect wípé they got used in what way is it in the ways of pé they are taking care they are being responsible bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn kò sí ní tá a lè ṣe sí yẹn ọkùnrin tó bá dẹ̀ ń sá fún responsibility tó rò pé òun ò fẹ́ wà responsible òun ò fẹ́ tọ́jú ìyàwó òun ò fẹ́ tọ́jú ọmọ tó bá ti rẹ́ni tí ó gbà fún kọ́mọ fún lóyún kọ́mọ ṣe baby mama kọ́mọ tẹ̀yàwó lé ó tó bá níyàwó sílé you have to take care you are taking the woman out of the street into your inú ilé bóyá tí ó bá ṣì wà tí ó bá tí tó bá yìí single bóyá someone else will have married her so when you marry a wife you have to be responsible for her. The wife too will work of course èsúkè ní wọ rárá tá ń sọ fáwọn obìnrin pé ẹni tí ọba tọ́jú ẹ ìwọ náà tọ́jú ara ẹ because pé we cannot sit down and say that since tí o ti ṣeun ìwọ náà mọ febi parẹ́ èèyàn ò ní mọ complain but men get used until they become empty yẹn God forgive me everybody knows that kò sí nǹkan tá a lè ṣe sí yẹn now tá a bá sọ pé nǹkan tí Ọlọ́run fún obìnrin tí ò fọkùnrin nìyẹn ọkùnrin is not destined láti pé kó jókòó kóbìnrin máa bọ̀ bọ́kùnrin bá ní financial challenges nínú ìrìn àjò tó ní financial challenges fúngbà díẹ̀ the woman can take over for that period bí ọ̀rọ̀ lè jòkó jẹkẹtẹ kíní yẹn dẹ̀ mọ́ àwọn Yorùbá men lára mo ti sọ̀rọ̀ ìrí bóyá bíi 3 years ago ọkùnrin Yorùbá tí wọ́n bá ti atẹ́gùn díẹ̀ bá ti fẹ́ sí wọn báyìí wọ́n rí láti ni tẹ́ bá lọ wọ àwọn Yíbò àwọn Haúsá yẹn they take care ra wọn nínú wọn tó pé the wife will not even use her money to buy anything in the house it is the responsibility of the man rí pé àwọn Yíbò yẹn rí wọn máa ń dàgbà dáadáa kó tó di wípé wọ́n fẹ́ yàwó because pé wọ́n máa ń mọ̀ pé dáórì wọn gan-an no be small thing ọjọ́ tí mo sọ̀rọ̀ 3 years ago mo rí fáwọn ọjà content creator àbáwọn blogger tí wọ́n sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ pé ntọ́fà ni pé àwọn obìnrin Yíbò obìnrin Yorùbá wọ́n máa ń gbọ́rọ̀ sáwọn spouse wọn lẹ́nu wípé ṣùgbọ́n wa àwọn Haúsá àtàwọn Yíbò pé ṣùgbọ́n wa apágídí wa máa ń pọ̀ pé tó ọkùnrin eléyìí wa carry along ìyá yẹn wá cite example nígbà yẹn wípé kí n wo àwọn Yíbò tí wọ́n bá ń ṣe business pé àtọkọ àtìyàwó business kan ni wọ́n jọ máa ṣe ọkọ lè ṣí ṣọ́ọ̀bù kó fìyàwó síbẹ̀ wọ́n jọ máa ṣe ni àwọn Haúsá náà ibi ọkọ ẹ̀ bá ní ó jókòó sí ibẹ̀ ni ó wà so obìnrin tẹ́ lè control yóò rọ̀ yín lọ́rùn láti ṣe whatever thing tẹ́ bá fẹ́ ṣe to make her comfortable and to establish her pé ẹ̀ lè fi wé àwa Yorùbá tó ṣe pé ọkọ ó sọ pé mọ́ lọ bí o ibi tó ní ọmọ lọ nǹkan lọ máa mórílé ibi tó ní ọmọ lọ nǹkan lọ máa lọ wípé tó ti máa sọ wípé most àwọn ọkùnrin Yorùbá wọn kì í wà responsible yàtọ̀ fáwọn bíyan state kọ̀ọ̀kan tí mo dákọ̀ exception gbà náà wípé I might be right pé there is a reason for it pé o lè fi obìnrin Yíbò àbóbìnrin Haúsá bí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọkọ wọn nípa ìgbọ́ràn nípa ìṣentọ́kọ fẹ́ nípa ìgbà fúnfọ́kọ pé ìyìn lè fi wé obìnrin Yorùbá pé ìyẹn ló fà á mo ní òkè you might be right bẹ́ẹ̀ mi gẹ́gẹ́ bí ẹnìkan mo rí i pé laziness ní dọkùnrin mi láàmú àìfẹ́ kan ṣe laziness ní dán láàmú how man go carry brochure sit down he no dey do any work you come dey count money dey take give am at the end of the day that man will start insulting you in public àwọn ọkùnrin tí wọn tó gbangba sùn lọ́yẹ́ tó jẹ́ póbìnrin ló ń bọ́ wọn kì í lẹ́nu ọ̀rọ̀ wọn kì í wúlò so àzọkùnrin instead tó fi máa hàn obìnrin láàárọ̀ ọjọ́ hàn bó ṣe máa ṣiṣẹ́ tó máa wà okay so that wàá wà responsible kò ní sí pé wọ́n mọ̀ sọ wípé wọ́n ń lò wọ́n to empty wọ́n ń lò wọ́n to stupor wọ́n ní Hausa men go to their husband house with personal property like bed etc. ṣé ẹ rí yẹn my little pony yẹn ọ̀rọ̀ eléyìí ṣé ẹ rí àwọn yẹn wọ́n máa ń gbé fún wọn láti ilé ni o tíyàwó tóbìnrin Hausa bá fẹ́ lọ lé ọkọ bẹ́ẹ̀dì gbogbo àwọn nǹkan tí ó mú ayédẹrùn fún gbogbo tí ó lòun kíṣìn gbogbo gbàgbọ́ máa dì í fún láti ilé wọn ni ó lè má dùn gan ló fowó ara ẹ̀ rà á
àbí òye báyìí ní ìsìn Hausa women not men, of course Hausa women torí mi gbèlú tó jẹ́ pé àwọn Hausa pọ̀ ńbẹ̀ kò ń ṣe ilé Hausa bí àwọn Hausa pọ̀ ńbẹ̀ àti ilé wọn ni wọ́n ti dì fún bóyá àwọn fámìlì ẹ̀ wọ́n kódà wọ́n wọ́n ra gbogbo àwọn kitchen utensils fún tí ó kó wá láti ilé wọn you know so àṣà tiwọn nìyẹn ìgbà tẹ́mi ń compare and contrast wípé àwọn other tribe wípé àwọn ọkùnrin wọn máa ń ṣe dáadáa wọn máa ń wà responsible pẹ̀bí àwọn abala sáìdì ọ̀dọ̀ wa ń bí ọkùnrin tó bá wà responsible ń bí exceptional man ni exception ni majority wọn láàrin àwọn obìnrin àwọn ìyàwó ni wọ́n máa ń ṣe gbogbo àwọn bùkátà jù àwọn obìnrin wọn ni wọ́n máa ń délé jù which is not right àwọn ọkùnrin míì wọ́n jókòó wọn nà pánasẹ̀ ni wọ́n ní I was born and raised in Ìlọrin they do the same ní àwọn tó bá wà enlightened láàrin wọn so ìtàn sọ nìyẹn ni pé men get used to stupor yẹn kádàrá bọ́lọ̀ ń ṣe bọ́n ti yan nù torí ẹ̀ la ṣe ń sọ pé torí ẹ̀ ní ṣe máa ń dàbí pé ọkùnrin tí ẹ bá ń fìyà òbò jẹ tẹ́ẹ̀jọ́ ní ìfọ̀kànbalẹ̀ yìí máa ń dùn wọ́n dénú egun torí wọ́n ti mọ̀ pé èrè kan táwọn jẹ náà nu ní gbogbo ṣé òjò àwọn àfin tó bá jẹ tó yàgbẹ́ ẹ̀dànù àyàfi tó fìfọ̀kànbalẹ̀ tó bá ní bẹ̀rù gbà tọkùnrin bá fẹ́yàwó kò lè bá yàwó ẹ̀sùn kò lè lọ bá at any time kò lè bá a sọ̀rọ̀ kò tiẹ̀ sí àlàáfíà nínú ilé ogun lónìí ogun lọ́la ní gẹ̀ẹ́sì kò sí bí ọkùnrin yẹn ò ṣe níwà broken because by virtue of general standard ntọ́kùnrin ó jèrè lára obìnrin náà nu tó bá níwọ ló ràn lọ́wọ́ ìwọ ló jòkó tí tó fi soríire ń bọ̀ wá soríire tó pawó kì í ṣèwọ àtọmọ rẹ náà lẹ́nu bọ́kùnrin bá fún tọ́kọ́lé tó ṣe gbogbo ẹ̀ ṣe bóbìnrin àtọmọ ẹ̀ náà wọ́n jogún ẹ̀ so kò sí ní tá a lè ṣe sí yẹn kò sí ní tá a lè ṣe sí bọ́n ọkùnrin bí ẹ ti yan ti yan nu that is the reason why as ọkùnrin capacity ń tágbára èèyàn bá ká ní kéèyàn ó ṣe ṣùgbọ́n tó bá feel pé somebody will come and sit down and come and pity you nígbà bá yá ẹni nǹkan lórí pé òun ọmọ tóun sọ mọ́ ni because ṣé yóò nìkan ọmọ wúlò ni ṣé yóò nìkan ọmọ responsible ni ńlá ṣe sọ pé ọkùnrin tó bá wà responsible ẹ má wulẹ̀ fàyè ní ọ́lá ẹ má fàyè ní ọ́lá ìyẹn fún tọkùnrin bákan náà tó bá jóbìnrin náà ni ntọ́kùnrin lè ṣe obìnrin ò lè ṣe ọkùnrin lè bọ́ta ní ìsìn kó lóun fẹ́ fẹ́ yàwó kejì òun fẹ́ fẹ́ yàwó kẹta tí ó bá rọrùn fún ìtọ́wà ńlé yọ́ ọ lọ ni obìnrin ò lè lọ́kọ méjì tóbìnrin lè ní ntọ́wà bẹ́ẹ̀ ni pé ọkọ méjì lòun ní o ìkan bàbá lé ìkan bàbá wò tó wá ń fẹ́ wọn pọ̀ ẹni ọkọ kọkàn gan tó rè fẹ́ mi ẹ̀mọ́ tí wọ́n fojú wọn nínú sòsàjẹ́tì so bó ṣe jẹ́ nìyẹn Ọlámídé thank you for the ask me bó ṣe jẹ́ nìyẹn nǹkan tó náà ń fọkùnrin tí ò fà wá náà nìyẹn because ìgbádùn ayé tí wọ́n gbà náà nu gbogbo tí wọ́n ń ṣe náà tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀ tí wọ́n ń kúrú tí wọ́n ń ga my little pond ẹ ṣe gbogbo ẹ̀ náà obìnrin àtọmọ ẹ̀ náà wọ́n dèrè ni wọ́n kéré rẹ̀ yes nítorí náà ó sì fọkùnrin tí ò fóbìnrin náà ni wípé obìnrin ò lè fọ́jàwó fọ́kọ méjì pọ̀ ò lè fọ́kọ mẹ́ta pọ̀ obìnrin ò lè bọ́ta ń sìn kó ní lẹ́yìn ọkọ òun ò mọ̀tò lálẹ́ o gbogbo èèyàn mọ̀ sá fún un ni àbíṣe ìgbọ́n ti rí obìnrin tó fọ́kọ méjì pọ̀ tó wá ní ẹ̀yìn ọmọ ẹ wá lọ lọlúdé o sọ́dọ̀ ẹni tí ó lọ́kọ méjì lónìí kọ́mọ rẹ̀ ó ti lọ lọlúdé tẹ́mi ni wọ́n kọ́mọ mi rẹ̀ rú bẹ́ẹ̀ mélòó mo bí ṣùgbọ́n bọ́kùnrin bá níyàwó méjì kódà kó ní mẹ́ta gan wọn ò lè fojú burúkú wò náà tó ṣàjẹ́sí wọn ò lè fojú burúkú tó ń tọ́ náà fọ́kùnrin tí ò fò bẹ́ẹ̀ nu in as much as tí ọkùnrin tó wúlò tó wà responsible kádàrà bọ́n ti yan nu ọkùnrin bá dẹ̀ fi used ó lè try láti relieve wa rẹ̀ capacity nǹkan tágbára ẹ̀ bá gbé tóbìnrin bá wà too demanding ó lè sọ fún pé èmi ò tí ì lágbára ń tọ́pọ̀ tó ń tó béèrè ìjó n ò lágbára ń tọ́pọ̀ tó bá ìjó èèyàn máa ń sọ but in the situation where you think pé ọ̀fẹ́ impress ẹnìkan as a man you don't have to impress a woman débi wípé bóyá ọ̀fẹ́ proof wípé you are a responsible person ọwọ́ àlórí ẹgbẹ́ ìyún ọ̀dà tó as far as I'm concerned. But the idea of men are being used to stupor, they are being used until they become empty. Ìwọ ọkùnrin ni kò má make ara ẹ̀ empty. But tó bá jẹ́ pé in the area of responsibility kò sí tá a lè ṣe sí yẹn. Bí ò ṣe sí tá a lè ṣe sí nígbà tó pé bá níyàwó lọ́kàn tó ń fẹ́ kò sí tẹ́ á pariwo àdàkẹ́ náà ni kò sí tá a ṣe sí. Honestly, wọ́n ti ń fẹ́ yàwó online tí wọ́n fẹ́ yàwó tán èèyàn pariwo wọ́n kiri online. Tí ó ń gbó tí ó ń ṣe tí ó mọ̀ ìwọ́nù ọkùnrin ló ti fi hàn ìyàwó ńlẹ̀ tí wọ́n ti torí ẹ̀fọn ìyàwó ńlẹ̀ kò fi hàn lẹ́dọ̀ ni kálukú apariwo kálukú dákẹ́ náà ni tó ń tọ́ lọ́n fọkùnrin tí òfò bẹ̀rẹ̀ náà nu
ó sì ní tọ́lọ̀ ń fóbìnrin tí ọ̀pọ̀kùnrin náà ń tọ́lọ̀ ń fóbìnrin tí ọ̀pọ̀kùnrin ni wípé ọkùnrin ní ó tọ́jú obìnrin òní ó responsible fún ọ òní ó ṣe tí ó mọ̀ ìgbésí ayé tí ó nu kò sí tá a ṣe sí yẹn kò sí edit tó bá sì mọ̀ pé ntọ́kùnrin lè ṣe ìwọ náà lè ṣe ìwọ náà lọ fọkọ méjì pọ̀ kíkan ṣe bàbá ilé kíkan ṣe bàbá wò ó kó kó ọ̀pọ̀ sínú ilé kan tó bó ti jẹ́ nu now